Hello. Don't worry. Mommy might like you going to marry. Ah, Mommy. Hi. Hi, Mom. Mo mú àfẹ́sọ́nà mi wá kí yín. Because Mo kí ni ẹ? Kí ló ṣẹlẹ̀? Jọ̀ọ́, sọ fún mi ná. Níbo lo ti rí kìnìún tó ń pè níyà? Ṣé wo wí pé bọ́ra níyà ẹ ni? Yes, your mother. Ṣé wo wí pé bọ́ra ni wọ́n ni? Sorry, ìyá mi dáadáa ṣá. You see my own dear mother so well. See, gbogbo àgbáyé ló mọ̀ wípé ìyá mi òun ló burẹ́wà jùlọ ní gbogbo àgbáyé. So what are you saying? Please, Bobo, ẹ bọ́ra níyà ẹ. Ojú ìyá ẹ ju ojú kan tí mi ò lè sọ. Ẹ bọ́ra nú gbólóhùn bá gbélé. Jọ̀ọ́ mo fẹ́ bi ẹ́, báwo ló ṣe ń bá woman yẹn gbé? Báwo lẹ ṣe jọ ń gbé láti ẹjọ́ ẹ nínú ilé yẹn? See. Like! Tí o bá ń wá ọ̀nà mi láti break up pẹ̀lú mi, you can. But surely using my mom as a bait is a no-no. Because what you're saying right now makes no sense.